Ẹ kú àlejò mi ní indọ́sítírì o, ẹ kú ojúlọ́nà mi. Ẹ̀yin indọ́sítírì sálàáfíà ni. Mr. Lanco ni mo wá o. Mr. Lanco àtoríbọ̀wù. Etí yín dà, ẹ jáde sí mi. Ẹ yá mi létí yín kẹ́ ẹ fi gbọ́. Mr. Lanco, mo rí fíìmù kan tẹ́ wà nínú rẹ̀. Níbi tí wọ́n ti fún yín ní ìwé ìléwọ́. Tẹ́ ẹ ti wá sọ fún ẹni yẹn nínú iṣẹ́ yẹn wípé ta ló ní kẹ́ ẹ fún mi níwèé Ọlọ́run. Ẹ bẹ̀rẹ̀ sí ní búlì Ọlọ́run bó ṣe wù yín. Ẹ ti gbàgbé wípé nìkan ló wà tó dá yín. Ẹ wá ń fi Ọlọ́run ẹlẹ́dàá ti yín. Ẹ wá ń ṣe yànmọ̀yànmọ̀ torí pé ẹ̀ ń ṣe fíìmù. Àwọn tí wọ́n ń ṣe fíìmù, àwọn tó ń ṣe pàápàá kí n sọ pé àwọn tó ń ṣe culture, tó yẹ yí pé wọ́n máa ń pe ògèdè gan tí wọ́n á dojú kíní kọra wọn. Wọn ò sọ̀rọ̀ burúkú sólódùmarè. Ẹ̀yin wá sọ pé ta lọ́lọ́run. Orí rẹ̀ ò dá, orí rẹ̀ ò ṣe. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀ lòdì. Gbogbo ènìyàn dẹ̀ ti gbọ́, gbogbo ayé dẹ̀ ti mọ̀, gbogbo ayé ti gbọ́. Ó kù díẹ̀ káàtó o. Ẹ ti ṣe tẹ́, ẹ ṣe jù. Nǹkan kékeré báyìí òun ló máa ń mú àkóbá wá sínú ayé ènìyàn. Nǹkan kankan lèèyàn máa ń ṣe, ọ̀rọ̀ kan lèèyàn máa ń sọ, ìgbésẹ̀ kan lèèyàn máa ń gbé táyé ẹ̀ fi máa ń dára. Ìwà kan lèèyàn máa ń hù, ìgbésẹ̀ kan lèèyàn máa ń gbé, ọ̀rọ̀ kan lèèyàn máa ń sọ táyé ẹ̀ fi máa ń díbàjẹ́ pátápátá. Ẹ̀yin ròyìn pé bóyá ẹ ṣe fíìmù lójú ara yín nìyẹn o. Ẹ ti ṣiṣẹ́ o. Ó ti kù díẹ̀ káàtó, ó kù púpọ̀ gan káàtó fún yín. Ẹ ti ṣe dáa, ẹ fọ́ mọ́ o. Ẹ tún sínú sínú mọ́. Ìgbà tí ẹ fọ́ mọ́ báwo ló ṣe fẹ́ mọ́ tẹ́ bá sọnù. Ẹ tètè, àmọ̀ràn mi sí yín òun ni pé kẹ́ ẹ tètè lọ wá ojú Olúwa. Fídíò yẹn ó ti wà lórí afẹ́fẹ́. Bóyá ẹ ti wá ń bá pàdé, bẹ́ẹ̀ bá ti bá pàdé ṣùgbọ́n wọn pẹ́ sí máa rí. Ẹ tètè lọ wá ojú Olúwa, kẹ́ ẹ lọ bẹ Ọlọ́run, kẹ́ ẹ látẹnujẹ ló fẹ́ pa yín. Sọ ti yé yín. Kẹ́ ẹ bẹ Ọlọ́run ẹni tó ní fíìmù ọ̀rọ̀ òkan. Iṣẹ́ tán fún yín pé kẹ́ ẹ ṣe nínú ẹ̀ ńlẹ̀ ti ṣàṣejù. Tẹ́ ẹ ti wá ń bú Ọlọ́run, tẹ́ ẹ tún ń ṣépè lé Ọlọ́run. Tẹ́ ẹ tún ń ṣépè lé Ọlọ́run nínú iṣẹ́ yẹn. Ẹ wo àwọn tó ti ṣe fíìmù ṣáájú yín níbi tí àwọn irú ọ̀rọ̀ báyìí ti papọ̀. Kẹ́ ẹ wá àwọn tó ṣe irú ẹ̀. Kò sí, ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Tó bá ti ẹ̀ sọ̀rọ̀, tó bá jẹ mọ́ wípé mi ò fẹ́ rí Ọlọ́run, mi ò gba Ọlọ́run, tó bá ti ẹ̀ sọ bẹ́ẹ̀. So nínú iṣẹ́ yẹn èèyàn á understand, wọ́n á sọ pẹ̀lú understanding. Kì í ṣe wípé wọ́n á tún máa sọ pé Ọlọ́run gan bó ṣe máa rí fún rèé, bóyá Ọlọ́run ò ṣe kinní kan. Kì í ṣe bẹ́ẹ̀ rárá. Ẹ ti ṣe jù. Ẹ pa obì yín, ẹ yọ àbìdún níbẹ̀ o. So fídíò yẹn ti ń káàkiri. Ẹ lọ ṣe àtúnṣe. Kọ́lọ́run kó dáríjìn o. Kọ́lọ́run kó dáríjìn o. Ẹ sọ fọ́lọ́run. Ṣé gọ́vnà orílẹ̀-èdè kan ló sọ wípé òun ò fẹ́ rí Ọlọ́run ní state òun ò nídìí ohun tó ń pè ní Ọlọ́run, òun ò tiẹ̀ fẹ́ ohunkóhun ẹni tí ń pàtẹ ní Ọlọ́run òun ò fẹ́ rárá. Ó sọ̀rọ̀ yẹn. Ìgbà tó di after 72 hours tó ti sọ̀rọ̀, òjò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀. Wọ́n ní òjò yìí rọ̀ títí kò dá. Ló bá bẹ̀rẹ̀ sí ní bo ilé mọ́lẹ̀. Gọ́vnà ti ṣe ọ̀rọ̀ sọ. Ó sọ̀rọ̀ lòdì sí ẹlẹ́dàá ẹ̀. Bíbélì ní bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà, ó ní olódodo máa pín níbẹ̀. Gbogbo àwọn olódodo ló pín inú ìjìyà yẹn. Omi bo gbogbo orí òrùlé wọn. Wọ́n so bí state yẹn so bíbẹ̀ ṣe rí ibi tó ti kún fún àsán omi. Nǹkan kankan lèèyàn máa ń ṣe tí ò ní ṣe mí mọ́. Ẹ ti sọ́jú ọkọjá pé ń wo fíìmù. Ẹ ti sọ̀rọ̀ jù. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Ẹ lọ ṣe àtúnṣe. Èmi Tejus Glorious mo pe àkíyèsí yín pé ẹ lọ ṣe àtúnṣe láàrin ẹ̀yin àti Ọlọ́run. Ẹ ti ṣe fíìmù yẹn, gbogbo ayé ti rí fíìmù o, gbogbo ayé ti wo fíìmù. Àwọn àlẹ́ṣẹ̀ rewind fíìmù kò possible, kò ṣeé ṣe. Ṣùgbọ́n bí tẹ́ ẹ ti ṣe mistake láàrin ẹ̀yin àti Ọlọ́run, òun ni kẹ́ ẹ lọ dojúbolẹ̀, òun ni kẹ́ ẹ bí Ọlọ́run,
tẹ́ bá tún lóore ọ̀fẹ́ láti wà nínú fíìmù míì kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹnu kẹ́ ẹ fi ṣe àtúnṣe níbẹ̀, ọlọ́run yóò ràn yín lọ́wọ́ o, yóò dára fún yín o. Èmi ò bẹ ọlọ́run kẹ́ ẹ rí ìjà ọlọ́run. Ẹ̀yin náà dẹ̀ ti wá gbọ́ báyìí, ẹ má pe ṣoṣo, ẹ ti rẹ́ni pàkíyèsí yín sí àtúnṣe, ẹ lọ ṣàtúnṣe ní kọ́mọ́nkíá, yóò dára fún yín. My name remain again is Tejus Glorious TV. Happy day.